Mo mà kí yín o gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé òmìnira ilẹ̀ Yorùbá òun la fẹ́ o. Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Yorùbá Nation ni o, no retreat no surrender. Ìròyìn ní yàjóyàjó ni mo ní kí n gbé yín débẹ̀ sí. Ìròyìn nípa àwọn end bad government ni o. Lára àwọn olùfẹ̀hóníhàn ó ti sọ̀rọ̀ ó jáde ó sọ bí àwọn ìjọba ṣe ṣagbátẹrù fún àwọn hooligans, ìyẹn àwọn ọmọ ọ̀tá wọn, àwọn tọ́ọ̀gì wọn, tí àwọn tọ́ọ̀gì wọn dẹ̀ ṣe kí ni tí wọ́n wá ń dún mọ̀rúmọ̀rú mọ́ wọn. Ó ga o, ṣé ẹ ti rí arábìnrin yìí ló jáde ó sọ bí àwọn ìjọba ṣe ṣagbátẹrù fún àwọn hooligans láti wá máa dún mọ̀rúmọ̀rú mọ́ wọn, tí àwọn ọlọ́pàá sì wà ń bẹ̀, àwọn agbófinró wà ń bẹ̀ tí wọn ò lè sọ pínkì níbo pínkì ò gbọdọ̀ dún lẹ́nu wọn. Táwọn ọlọ́pàá gan ò lè rọ́rọ̀ sọ. Arábìnrin yìí ló jáde ó ní kí ló dé, ṣé ẹ̀ṣẹ̀ ni pé òun bọ́ta láti wá protest, láti wá fi ẹ̀hónú hàn ni wípé àwọn ọmọ ọ̀tá yìí wọ́n ń dún mọ̀rúmọ̀rú mọ́ òun, ló bá kọjú sí òun ló bá ní wá ó jẹ́ kára ẹ balẹ̀, ìwọ ọmọ Ìgbò yìí kí ló wá ṣe mí báyìí, ṣé wọn ti sọ fún yín pé ẹ ò gbọdọ̀ jáde kẹ́ ṣe ìfẹ̀hónúhàn, bí bẹ́ẹ̀ kọ́ ohun tójú ẹ bá rí wò wọ́n ń bọ̀ wá fojú gbogbo yín rí màbo níbí báyìí. Bóyá sọ fún nìyẹn ó ní wọ́n ń bọ̀ wá fojú gbogbo yín rí màbo níbí báyìí, ṣèbọ́ ti kìlọ̀ fún yín pé ẹ ò gbọdọ̀ ṣe ìfẹ̀hónúhàn kankan. Ó yíbẹ̀ ó tún jẹ́ kó yẹ pé wá torí pé ó jẹ́ ọmọ Ìgbò kí ló ń wá níbí báyìí. Ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ ni pé èèyàn bọ́ta láti wá fi ẹ̀hónú ẹ̀wọ̀n ni? Ó jẹ́ ọmọ Ìgbò papọ̀ mọ́ ẹ̀hónú wọn, ó fi ẹ̀hónú ẹ̀wọ̀n ni. Ó jẹ́ ẹ̀yà mìíràn kó papọ̀, ṣùgbọ́n ṣé ẹ̀ṣẹ̀ ni láti lè sọ wípé mo jáde láti wá fi ẹ̀hónú hàn? Bí wọ́n tún ṣe ń dún mọ̀rúmọ̀rú mọ́ nìyẹn o. Èyí ló mú kí arábìnrin yìí jáde síta tó dẹ̀ ń pariwo pé kí IG bọ́ta kó wá sọ ìdí tó fi jẹ́ wípé àwọn ọmọ ọ̀tá wọ́n ń dún mọ̀rúmọ̀rú mọ́ àwọn olùfẹ̀hónúhàn, síbẹ̀ àwọn ọlọ́pàá ò rí nǹkan kan ṣe sí. You go explain tire, no evidence. Pé kó bọ́ta kó wá sọ ìdí tó fi jẹ́ wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àti wípé wọn ò kẹ̀dẹ̀ rí nǹkan kan, wọn ò rí nǹkan kan ṣe sí. Ìṣẹ̀lẹ̀ ní ìlú Ìkẹjà, ìyẹn ní Èkó, nígbà tí wọ́n ń ṣe protest tó dẹ̀ jẹ́ wípé protest ń lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ò sí wàhálà, tí ò sí jà, tí ò sí gbọ́nmi sí omi ò tó. Ṣé mọ̀ pé àwọn ìjọba náà ló jáde tó sọ wípé wọ́n máa já kíkiní mọ́ àwọn olùfẹ̀hónúhàn lọ́wọ́ ni o, wípé àwọn èèyàn hooligans wọ́n máa lo opportunity yẹn. Ẹ jọ ta ni hooligans báyìí? Torí àwọn hooligans yìí tí ò bá ṣe pé èèyàn ló wà lẹ́yìn orò tóró fi ń ké, báwo ló ṣe lè jáde láti lè máa dún mọ̀rúmọ̀rú mọ́ ará ìlú? Bí ara àwọn ọmọ ọ̀tá yìí ṣe súnmọ́ arábìnrin náà ṣe sọ pé kí ni ìwọ wá ṣe ń bí? Ṣèbọn ọmọ Ìgbò ni ẹ, ó wá láti ó kúrò lórí ilẹ̀ bàbá rẹ, ó wá sí ilẹ̀ Yorùbá, ó wá ń da ilẹ̀ Yorùbá láàmú wípé kí ló wá ṣe? Ẹ jọ ṣe bínú Nàìjíríà náà ló wà àbí ó tún ti lẹ́yìn ibòmíì ni? Inú Nàìjíríà yìí náà ló wà náà. Ṣé ẹ̀ṣẹ̀ wà ní pé èèyàn jáde? Ẹ gbàgbé wípé ẹ̀sìn kò ṣe ẹ̀sìn. Ṣé ìyà tó ń jẹ ará ìlú ń sìn, ṣé ó yọ ẹ̀sìn kan sọ́tọ̀ àbó yọ ẹ̀yà kan sọ́tọ̀ pé ìyà yìí ò gbọdọ̀ jọ ọmọ Ìgbò, ọmọ Yorùbá ni kò jẹ́? Irọ́ ni, gbogbo wa lájọ́ ṣe press up ìyà yìí. Ìdí ni tí everybody ṣe jáde láti fi ẹ̀hónú hàn débi wípé pẹ̀lú bí wọ́n ṣe ń dún mọ̀rúmọ̀rú sárábìnrin tó àwọn ọlọ́pàá ò dùn pínpín débi pé wọ́n fẹ́ jáde láti lọ gba arábìnrin yìí lẹ̀. Wọ́n ò wulẹ̀ sọ̀rọ̀ sí, ṣe ni gbogbo wọn wò, wọn ò lè dá sí. Ṣé ẹ ti rí o? Ẹni tó polè kó wá jà náà ló tún polókò kó wá mu. Ṣùgbọ́n bí ó ṣe ṣẹlẹ̀, bí ó ṣe sọ̀rọ̀ yẹn tó bá wá jẹ́ wípé àwọn olùfẹ̀hónúhàn yarí mọ́ àwọn ọmọ ọ̀tá yìí lọ́wọ́ tí ó wá di gbòs, wọ́n máa jáde o, wọ́n máa sọ pé àwọn jáde láti wá gba ẹ̀mí èèyàn lára, síbẹ̀ wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣé ni wọ́n mẹ́nu dákẹ́ tí wọ́n rọ́rọ̀ sọ. Tọ́ba wọn máa sọ lọ sọ́bọ̀, wọ́n á ní àwọn ọmọ Ọjọ́ta tún ti bẹ̀rẹ̀ wèrè, wọ́n á láwọn ọmọ Ọjọ́ta tún ti bẹ̀rẹ̀ rọ́ndọ̀rọ̀ndọ̀ wọn. Ṣùgbọ́n láì dẹ̀ mọ̀ wípé kò rí bẹ́ẹ̀, ọ̀tọ̀ ni tí wọ́n sọ, ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà wò báyìí, nígbà tí wọ́n ti ń dún mọ̀rúmọ̀rú mọ́ àwọn olùfẹ̀hónúhàn, dájúdájú àwọn ilé náà lè pààyàn tí ó dẹ̀ sí nǹkan kan tó máa tẹ̀yìn bọ̀.
níṣẹ́ ni àwọn ọlọ́pàá wà ń bẹ̀ wọ́n ò lè dèsò kankan wọ́n kàn ń wò ní bọ̀ nítorí wọn ò lè dá sí i. arábìnrin yìí jáde ó sọ̀rọ̀ nígbà tí àwọn mọ̀tádẹ̀ ti ń threaten àwọn olùfẹ̀hónúhàn tó ń sọ fún wọn pé ọmọ Yíbò kí ni kókó iṣẹ́ ẹ̀ níbí báyìí wọ́n máa tó já ẹgbàá fún everybody tó máa bẹ̀rẹ̀ sí nà yín lẹ́yẹ kọ̀ọ̀kan ṣẹ̀ṣẹ̀ wà ní pé èèyàn wá fi ṣe ìfẹ̀hónúhàn ṣẹ̀ṣẹ̀ wà ní pé èèyàn wá fi ṣe ìfẹ̀hónúhàn. ẹ wo ìyá mi bàbá mi ṣe é ti rí o ẹ rí ìta fi ń pariwo pé àwọn ará bíi wọn ò fẹ́ kankan fún wa pẹ̀lú gbogbo bí ìyà ṣe ń da ará ìlú tó síbẹ̀ wọn ò fẹ́ ká bọ́ta ká sọ ẹ̀dùn ọkàn wa wọ́n fẹ́ ṣe ní suffering and smiling wọn ò fẹ́ ká bọ́ta ká tẹ̀ ẹ̀dùn pínpín bí kò ti pa wá pa kò ti pa wá tán ló ṣe máa ń ṣe wọn. ẹ wọ ìyá mi bàbá mi ṣe é ti rí ìta fi pọ̀ pé Yorùbá nation la fẹ́ ṣé ẹ rí ìdí tá a fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nítorí wípé àwọn èèyàn yìí wọn ò nífẹ̀ẹ́ wa o ìṣe kọ́ pa wá ló máa ń wà lọ́kàn wọn débi wípé ẹ wá wo ohun tó tún ṣe fún arábìnrin náà ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ já gbọ́n nǹkan tí wọ́n sọ nípa ẹ̀. arákùnrin kan ló sọ̀rọ̀ ó ní wàhálà ayé ẹ̀yin Yíbò yìí nìyẹn o ṣe bí wọ́n ti kìlọ̀ fún ẹ̀yin Yíbò yìí pé kí ẹ má darapọ̀ mọ́ àwọn tó fẹ́ protest wípé kò sí nǹkan tó kan ti Biafra pẹ̀lú protest tó lọ ní Nàìjíríà pé àwọn òun gangan ni ó wá wàhálà ẹni tó bá jẹ́ pé ẹni tó láàánú ni ṣé ẹ̀ṣẹ̀ wà ní pé èèyàn jáde wá sọ ẹ̀dùn ọkàn ni. ọ̀kan ló ní padà sílùú ẹ o kó o padà sílùú ẹ bọ́n ṣe kojú òun náà ni pé ìwọ tó ń sọ pé kéèyàn padà sílùú ẹ ṣé ọmọ Èkó nìwọ náà ogun rèé o wípé ogun tí Yorùbá ń wà yìí tán bá dúró tó bá ṣẹlẹ̀ tán ṣé wọ́n lè dúró kódà ní ìta Nàìjíríà níbikíbi tí a bá ríra wa kò jẹ́ ká máa bára wa jà náà wáyé tó fi wá jẹ́ wípé àwa ń ya ẹ̀yà ìlú sọ́tọ̀ àbí wọ́n ní pé kí wọ́n fi àwọn ará Èkó lẹ̀ nítorí pé kí ni torí ó ń ká wọn lára torí pé wọ́n ti gbé ẹ̀yìn Peter Obi jọlẹ̀ bàbá Tinubu ló ní Èkó pé ẹ̀dùn yẹn ló ń dùn àwọn ọmọ Yíbò tó wá fẹ́ fi protest tó fẹ́ fi mú bàbá Tinubu ẹjẹ́ àgbàgbé nítorí pé kí ni ìyà yìí jọ ń jẹ everybody ni kò sí gbọ́rọ̀ ẹ̀sìn kan ìlú kan ni jọ after all wọ́n jẹ́ kó yé wọn pé ṣèbí kò sí ìfẹ̀hónúhàn kankan ní ìyẹn east ìyẹn nílùú àwọn ọmọ Yíbò náà kí wá lóde tó fi jẹ́ wípé wọ́n wá láti wá máa fi protest wọ́n wá fẹ́ fún wa máa dààmú ilẹ̀ Yorùbá pé kí ó padà sí ìlú ẹ o ṣùgbọ́n ọmọ Yíbò kò ṣọmọ Yíbò gbogbo àjọ ń jẹ̀yà yìí ni. ẹ wọ ìyá mi bàbá mi ẹ bá mi like ẹ comment ẹ share ẹ bá mi tẹ̀ sójú ẹ ẹ̀jẹ̀ yà àwọn èèyàn lélẹ́kọ lọ́nà lọ́tún ló sì pé Yorùbá nation la fẹ́ ẹ jẹ́ kó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó la fi ń fi àsìkò ìdágbére fún yín pé àgbẹ̀ oníroko títí kò gbàgbé lé o bọ́pẹ́ bóyá onílé àrèlé la fi ń sọ pé God bless Yorùbá nation ó dàbọ̀.